òwúrọ̀ lọ́jọ́ má jalè má ṣọ̀lẹ má borúkọ ẹbí jẹ́. Iṣẹ́ tẹ́dá bá mọ̀ kó tẹra mọ́, owó tẹ́dá bá mọ̀ kó fakọ sí. Iṣẹ́ tẹ́dá bá mọ̀ kó tẹra mọ́, owó tẹ́dá bá mọ̀ kó fakọ sí. Bó di jọjọ kan, bó di jọjọ kan, ajá sọ pé olú òní márúwá ó ṣe nìyàn. Olú òní márúwá ó ṣe nìyàn. Wòmí o, èyí ni kò ní dọ̀la o. Gbogbo ohun tó ń bẹ lára ẹ pátápátá tó ń wúlò fún ọ tá a ti gbà kó tó wúlò fún ọmọ. Ni wọ́n á ṣe ń lọ ìmọ̀ padà bọ̀. Ìjọ mọ̀ pé tó bá rí Elédùmarè yóò náà wò mọ́ ọmọ. Ń bọ̀. Alákọ̀. Kí ló dé? Àbí mò ń lálàá ni? Ọmọkùnrin àdá. Ìyá yín náà la dé mọ́. Mo ti sọ fún un wípé òní ọba yín ń fẹ́. Wọ́n sọ̀dọ̀ ayé òun fẹ́. Òní wọn wá ń bá tí wọ́n ń kó kìkì fún. Nílọ tí mo lọ tí mo sọ agbèrè fún un, mo ní tí n bá ìdè o kí n wá fi yé pé eléyìí ewé tútù o, ewé gbígbẹ o, eléyìí ò wúlò fún mọ́ o. Torí pé gbogbo kọ̀sẹ́ tí ò mọ̀ pé kí tútù máa wà nù gbó, gbígbẹ náà sì wà nù gbó, tútù ó sì mọ owó dànù. Ó ṣe wá yé mi báyìí ni. Ibi tẹ́ gbà yọ rèé. Ó dà. Abájọ, èmi ò mọ, èmi náà wò ó, mi ò pàdé ìyá yìí rí. Àṣé màmá àwọn ọmọ yìí ni, kódà mi ò fi kébè tí kan ní. Èmi kò sórí tèmi kò nínáwó láti ṣe tí wọ́n ní nínú páàkì wa ni. Ṣé Ọlọ́run wà bá wa má rí di máa ní ohun? Lágbára ni ó ti sọ fún wa ní gbogbo àwọn ìgbìmọ̀ ìgbé ká máa tó orí ká má dáwọ́ ṣe gbóró orí òun yìí kan náà òun ni ó fi àwa ènìyàn ṣe ọlọ́run ara wa ká máa sórí fún ara wa ẹ wá máa tẹpá mọ́ orí láti máa ṣe torí tí ẹ̀dá bá ń sọ lérè tí bá rẹ tó wá ń ṣe ìdàkejì náà èyí tó ń ṣe ìkà tí ẹ bá lè pè é wọnú àgọ́ ọlọ́run wa ó lè yíwà padà tẹ̀lé wà fóun náà ṣùgbọ́n tó bá kọ́ tí ò bá yí padà ó kù sí lọ́wọ́ ẹni tó ń sọ orí ẹ má rí dúró. Kí ni wọ́n ń ṣe ń bí? Kí ló ń ṣe láyé gambi? Alàgbà ẹ káàsì ẹ mọ bínú mo rí olú olúmaríwá nínú ṣọ́ọ̀ṣì ni. Ní olú alúwárá ẹ tán ni. Àtọ́ ló tọ́ ṣùgbọ́n tipẹ́ mo ti mọ̀ wọ́n. Tó dúró láyé gambi. ẹ mọ bínú mo fẹ́ gbọ́n lọ́rùn ni. Tó fẹ́ gbọ́n ọ̀run lọ́wọ́ ẹ máa gbá. ẹ mọ bínú. Ní wọ́n bá wàhálà wọn pọ̀ jù ẹni bá gbà tí ẹ ra tó kẹ́ bá rí. Wé fóònù bọ̀ ò bọ̀. Ẹ wò dádì mi mo pè ìgbà tí mo ní pé èdè kọ́ọ̀lù mo ní kí fúnra mi máa bọ̀ wá bá yín. Ẹ wò ìdùnnú ti ṣubú láyọ̀ níwájú mi. Mo ti mọ̀ tẹ́ ẹ wá fọ́ọ̀nù dúdú máa yé wà má dùnnú. Èmi náà mi sùn tí ń gbàdúrà rẹ láàárọ̀ lọ́sàn-án nálẹ́ ojúgbọ́n náà yìí ọmọ mi tuntun rà màlúwà múrẹ̀ rìn. Ó ti rà màlúwà. Ẹ wò dádì mi àdúrà lè ṣe fún mi o. Ṣé rí ibi tí wọ́n fojú sọ̀rọ̀ gbà bẹ̀ o? Mi ìra márùwá o. Kí tu jẹ? Ẹ wò ṣe rí olú olúmárùwá tí mo sọ fún yín lọ́jọ́ sí pàwọ́ a máa ti rí. Jésù mi o fáwọn tí ó ti bọ̀ wọ́n ti rí. Mi ti sọ ìbá tó kẹ́ mi ti sọ fọmọ gbẹrẹ mi jùnù ogún ìwọ ọdọ gbẹrẹ ojú ẹwọ bẹ́ẹ̀ ni déédéé gbàrà fọwọn ọdún èèyàn kan mi balẹ̀ ẹran ni mo fọwọ́ mi sọ èjè gbùgbù. Èmi náà mọ̀. fọjọ́ ń ṣeré náà ó máa ṣeré padà abẹ́ ni torí àwọn náà rí nẹ́nu ẹ̀ ẹ máa sọ́nù nẹ́nu. Lọ́bọ̀ bàtà àìmọ̀jọ́ tọ́lá ni.
gbogbo nǹkan tó tó báyìí ṣẹlẹ̀ sọ́kọ ẹ̀ tó dẹ̀ mọ̀ kọ́kọ́ ẹ̀ níyàwó ní bàbá tó tẹ̀ fi bù agbọ́ tó tutù alẹ́ tì wọ́n lọ ti ṣe wẹ́. wọ́n ní ẹ má bínú sí mi kò ń ṣẹ̀bi mi àwọn union náà sọ wípé kí n fún àwọn ní time fún àwọn ọlọ́pàá ṣe investigation lórí nísìnyí náà kó tó di wípé màá jẹ́ kẹ́ ẹ gbọ́ sí i moreover gan mo tiẹ̀ fẹ́ gbé yín lọ́kàn sókè. ó bá gbé wa lẹ́mìí sókè ó bá gbé wa lẹ́mìí sókè tí ó bá ṣe pé lọ́pẹ́lọpẹ́ Ọlọ́run ni báwo ni àbá ṣe sọ sí àti pé bàtà bí ọmọdé yìí tá a ṣe àkọsẹ̀jáyé ẹ̀ láti mọ̀ pé ó lú ọmọ ni kò dẹ̀ ní rárìn ìlú lágbọ́rọ̀ Ọlọ́run. ìwọ ń tiẹ̀ ẹni ṣògo tó gbé ẹ̀ wọlé. kò ní bá wọn bọ́ba kò so. Ọlọ́run ní yàrá burú tó bá lọ jẹ́ pé nǹkan kan ṣẹlẹ̀ nítòótọ́ ni mo fọwọ́ ọmọ bíbí mu ẹ̀ ìgbà yẹn gan ló bá mọ̀ pé mi náìsí rárá torí mi ní gbà. Daddy, ẹ̀yin ní má bínú sí mi ẹjọ́ sọ́lọ́. nǹkan tí màá kọ̀ sọ ni pé tó bá di ọjọ́ Sunday mo fẹ́ kó lọ ṣe ìdúpẹ́ ó máa lọ ṣe ìdúpẹ́ o. ìṣègùn ìṣe lánàá ẹ̀rí nǹkan tí ojú lájọ ẹnu ò lè rò tán àwọn olùdúpẹ́ fún mi tó bá di ọjọ́ Sunday máa lọ sí church. That is the normal protocol. Ibi tó yẹ kó gbà gan ni protocol yẹn gan ni church yẹn gan ló yẹ ká ti lọ ṣe. àti bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ ti wà three tire wọ́n máa ń dúró gidi tí ọmọ wọn ni ẹnikẹ́ni bí ọmọ ẹgbẹ́ lélẹ́yìí tó dẹ̀ ń ṣe ojúṣe wọ́n máa ń dúró tí ìdí nìyẹn tó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. That's just a bitter truth. ọ̀rọ̀ ẹ̀yọ̀ kan tí máa rí dìbò náà rẹ̀ tó sọ ẹ̀ ní pé òdodo téèyàn ṣe nínú ẹgbẹ́ tó ń ṣe nínú ẹgbẹ́ déédéé òun ló jẹ́ kí wọ́n rọ opportunity. Definitely you should advise a lot of people tó ń wà nínú ẹgbẹ́ àwọn èèyàn tó ń ṣẹgbẹ́ káàkiri like Tampan forums any groups kọ́ máa ṣe déédéé torí irú nǹkan tó ṣẹlẹ̀ yìí. Wow, a lot of people akọ́ ní òun fẹ́ ní jẹ́ ẹgbẹ́ kò ní farabalẹ̀ akọ́ máa damble all round. It says well wọ́n rẹ̀ pé as a friend Olúmídé the only thing tí mo mọ̀ tí màá sọ fún ẹ Márúwá tó ṣe gẹ́ẹ̀tì yìí ó máa rìn lẹ́nu it's an advice from me to you because mi gbàdúrà òfò èmi o àmọ́ kílú ẹ̀ má bàa ṣẹlẹ̀ kòtò téèyàn ṣubú sí lákòókò kéèyàn múra kó má bàa ṣubú sí lẹ́kẹ̀ẹ́ you need a kì í fa kì í sá eré àṣàpàdé olú onímàrúwá ó ṣe nìyàn. àwọn èèyàn ẹ̀sìn àwọn ẹni ìsúnmọ̀ ní dáwọ́lé eléyìí mọ́ o ọwọ́ kúrò ti kúrò lára eléyìí àti ìjà eléyìí sí ni wọ́n. Jésù Orímọládé abayín dúró ti eléyìí orí Olú Àdìsá Jàǹbùákà ó ti ń wà pẹ̀lú eléyìí eléyìí á kọ owó ilé owó mọ́tò á sọ ìgbésí ayé yín lọ ìlú òyìnbó níbi lọ abáyọ̀mí fún yín ẹ máa lọ ẹ máa bọ̀ gbogbo nǹkan á dúró nírọ̀rùn dáadáa fún yín Ọlọ́run Àdìsá orí Olú Jàǹbùákà a máa bá yín lọ a máa bá yín padà owó dùnú owó ayọ̀ lè máa pa eléyìí kò ní dànù o kò ní kọlù yàn èèyàn ò ní kọlù ẹ máa lọ ti parí òròdì ẹ ṣé gan ni mo dúpọ̀ o ó ti lẹ́sùn ẹ ṣeun Ọlọ́run á dúró tì yín o ẹ má rọra o jẹ́jẹ́ o ẹ rọra o ẹ má rọra o. ìyá sàpàdé àwòkọ́ṣe rere lọ sí ẹ̀rù ìdánilẹ́kọ̀ọ́. ajé ẹ ṣe adúpẹ́ sá o try o àtúbọ̀ tara mo like orí ẹ ṣe sá o ti sọ pé táwọn èèyàn bá gbọ́ gan wọn á jó sí wọn á dẹ̀rẹ̀ mo make sure pé o tún o dẹ̀ like àwọn tó jó bí sáàtì ṣe pé mi náà wà lè fún ẹ. ẹ ṣe sá ẹ ṣe sá àǹtí ẹ ṣe mà ẹ ṣe. ọkú onímàrúwá ẹ ṣe sá ẹ ṣe o ọ̀dà ẹ ṣe àdúpẹ́ ọpẹ́lọpẹ́ Olúwo ló jẹ́ ká mọ gbogbo bí ìlú yíyà. Olú onímàrúwá ó ṣe nìyàn jẹ́jẹ́ ló ń lọ kì í fa.
ìwà ẹni fèsì wọn. olú. ọba márùwá báwo ni gbogbo nǹkan ẹ pẹ̀lẹ́ sá o. ẹ ra sá àkójọ mẹ́ta ẹ pẹ̀lẹ́ ìwọ ọmọ ṣàtún wá mi kiri o dẹ̀ tún wá mi débi. gbajúmọ̀ lẹ́yìn kò síbi tẹ́lẹ̀ wà táwọn èèyàn onímọ̀ pé wà ń bẹ̀. ẹ lọ wá ṣe. mo wádìí náà ni wọ́n á ní kí ló ti máa wá ṣe báyìí. at times hotel yìí ó wà nínú ibi tó quiet gan Sinko hotel ó very quiet tí n bá rí pé àwọn ilé disturb mi lọ́fíìsì àbí nǹkan kan tí n bá fẹ́ ka script ibi tí máa wá ní màá kàn jókòó sẹ́gbẹ̀ẹ́ sunmi púǹtẹ̀ mi tí n bá ti ṣe fàájì mi tán màá ra gbé kíní ẹ̀ máa dẹ́ máa ìgbà tó wá lẹ́nìkan wá mi wà ní sunmi púǹtẹ̀ mo ní àtàní ò bá jẹ́ àṣẹ olú ni pẹ̀lẹ́ ẹ ṣeun pẹ̀lú wa ló ṣe. Alhaji dáàdì mi dáàdì ẹ lẹ́sà ẹni tí mo sọ̀rọ̀ ẹ̀ fún mi. àkójọ mẹ́ta wà ní ẹ̀dẹ̀ ṣéun ṣẹ́kù rìn àjò wa olùṣàlàyé everything fún mi but mo wá rí pé wẹ́ kò ní dákan ṣèyàn lórí kàńtàkàńtà bẹ́ẹ̀ kéèyàn má wẹ ní yẹn lọ mo wá ní báwo la ṣe lè rí ó ní ilé ẹ̀kọ́ láti lè rí yan ó níbi tẹ́tí gbà fẹ́ kí a máa bọ̀. olú sá dáàdi ẹ ni. dáàdì mi. èmi ni bàbá ẹ. olúmọkò ni dáàdi ẹ. ọmọ mi ni. bóyá ló mọ̀ pé bàbá ẹ jẹ́ olúmọkò agbo òṣèré làwọn tó bá gbọ́ ṣe tíátà àwọn tí wọ́n gbéṣẹ́ tó mọ̀ pé tó bá ń jó báyìí dàbẹ̀ ẹnu pẹ́ lómi ò mọ̀ jó mọ́ ni abẹ́ẹ̀ ní sọ lọ́wọ́. ọlọ́run ṣe o. ẹ rántí mi mọ́ o. mo ṣẹ̀ṣẹ̀ rí collect ara mi. that's fine that's fine. nǹkan tí máa ń sọ ni ẹni tó sọnù àti ẹni tó ń wá ọjọ́ kan náà máa pàdé ara wọn. wọ́n pàdé. so that's all we saying. ọlọ́run á ràn wá lọ́wọ́ ẹ ṣeun gan mo dúpẹ́ sórí ilé la wà ilé la wà. bẹ́ẹ̀ni ká ṣáà máa ṣe dáadáa ká máa ṣe dáadáa. tí èèyàn bá ní òbí tó bá dáa ọmọ ẹ̀ gan kò ní máa rí jàngbọ̀n. olórin kan ló kọ́ lórin tó ní kàkà kí olóore jì sí kòtò mọ̀nàmọ́ná yọjú ìmọ́lẹ̀ ní fọmọ ọlọ́run. ó ní ìpè ìwà rẹ̀ tí bàbá ẹ̀ ń wù ń lóyún ẹ. tẹ́ bá díjọ́ tí ọmọdé gbé mi ní márùwá mò ń lọ sí location jọ ẹ̀ mi ìdẹ̀gbẹ́ mọ́tò dání torí pé ọ̀nà abúlé ìṣó àbíkínà pé ọ̀nà yóò dá mo ti wá dìtà mí pé iṣẹ́ kì í máa lọ ọmọ mi tó máa ń tẹ̀lé mi kiri pé mọ́rúwá kan wà tó máa gbé bá a ṣe wọ mo jẹ́ ìbéèrè pé èlò la fẹ́ sọ but ó ṣáà ló máa gbé wa débẹ̀ kí la pàdé àwọn àtìlábí lójú ọ̀nà tí mo ṣe dá dúró ni ẹ̀wọ̀n halẹ̀ gẹ̀rẹ́gẹ̀rẹ́ gbẹ́dúgbẹ́dú ká wọ́n yẹ gbogbo ẹ̀wò tèmi ò dẹ̀ mọ̀ pé òun dẹ̀ ni àwọn kan tí ìjọba ò fẹ́ ló wà ń bẹ̀ bíi àdá ìbọn oríṣiríṣi nǹkan kan bẹ́ẹ̀ mi wàá fún wọn lára kán mọ̀ yìí pé ọmọ tí mo gbé ìbóyá kí ni iṣẹ́ ọwọ́ ẹ̀ mo kàn sọ fún pé àṣẹ ìmọ̀pọ̀ ní tíátà ni mi ara iṣẹ́ tá a fi máa ń ṣe tíátà rèé mò ń lọ síbi tí mo ti fẹ́ ṣiṣẹ́ nìkan kan àwọn ní bàbá àwọn tiẹ̀ mọ̀ kò sí problem kárígò ìdí mo dẹ̀ níjẹ́ mo kàn fún wọn gẹ́gẹ́ bí bá ṣe lọ nìyẹn kẹ́ máa wọṣẹ́ ọlọ́run tí mi ìbá ti nínú máríwá yẹn tó bá yẹ pé òun náà dá dúró kílẹ̀ lérò pé ó lè ṣẹlẹ̀ ṣùgbọ́n ìwà tí bàbá ẹ̀ ti wù láti kó ti jẹ́ pé ó máa fẹ́ràn ọmọdé àtàgbà lójú ọmọ ẹ̀ sórí iṣẹ́ tó ń ṣe olú kò síbi tí ò sí ẹ̀tanú o wọ́n tó dẹ̀ tún fáyìn tó yóò tún gun máríwá wọ́n dẹ̀ rí pé máríwá ẹ̀ ni ó ṣá prapra wọ́n bínú ẹ̀ ìwọ ni wàá mọ̀ kí tó ń ṣe wàá kún fún àdúrà ó gẹ̀tẹ̀ sí bó ṣe ń lọ àwọn máa kún fún àdúrà pé wọ́n lọ kó gbé ẹ léríkè àbínú ẹni ọ̀rọ̀ tó mọ́ tó mẹsẹ̀ pé kọ́lọ̀ má jẹ́ orí ẹ̀yin náà nírọ̀ ọlọ́run jẹ́ kémi náà rí o tí ó gẹ́tẹ̀ sí. orí rẹ̀ ní gbogbo nǹkan. babalẹ́gbà tó kìíní ẹ̀kún tí babalẹ́gbà tó wà ní èkó ní ẹ̀wọ̀n ẹ̀ náà máa ń ṣe ó lè sọ pé tíṣà mẹ́wàá bá tí mo dẹ̀ bá ẹ ṣàlàyé fún ẹ pé mo máa ṣí bíbá ẹ ní December yìí just 2 months to this time.